eléyìí ni apá kẹta. Apá kìíní ó wà nù fídíò, ó wà nù channel wa, apá kejì wà nù bẹ̀. Eléyìí lápá kẹta. Tẹ́ bá ti wá wo fídíò yìí, ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ bá mi like ẹ. Share, like and subscribe. Ọlọ́wọ́ lọ́jọ́ ẹni kò ní fi wálẹ̀ o. Ẹ máa tún gbọ́ ọ̀rọ̀ lẹ́nu màmá. Apá kẹta lélẹ̀. Tàṣe gé àwọn fídíò yẹn lélẹ̀. Apá kẹta. Ẹ máa bá mi lọ lè lórí. Ẹ ṣé gidigidi gan. Ó yá láìpẹ́ láì jìnà. Ẹ máa bá mi lọ. Ẹ ṣé gan. Ó yá. Bọ́lá ṣe fún wa àní ìdẹ ọmọ tún sọ o wọ́n tó ọmọ olúwàbí ká jẹ́ nítorí pé àwọn tó ń san orun wájú pọ̀ mọ́ ti papọ̀ wọ́n ti pápọ̀ ó ti pẹ́ gbogbo ẹ̀ ti dán ìmọ̀ra wọn so àwọn á ń yọ ọ̀sẹ̀ yẹn díẹ̀díẹ̀ ó má dàbẹ̀ ní pé akàndédé girigiri lóòótọ́ àmọ̀ ìtọ́ wájú nìkan kò sí ẹ̀ bẹ̀ ọmọ olúwàbí jẹ́jẹ́ lọmọ Yorùbá ń lọ òun ni òun la fi ṣe àmọ́ ẹ̀tọ́ wa náà àmọ́ gbogbo tó ń jẹ́ nǹkan tiwa àmọ́ dáadáa ní gidi ogun orílẹ̀-èdè máa ń jagun lórí ẹyọ kan péré ní àwọn ẹ̀tọ́ wa yìí ká máa ń sì wá sọ ogun tọ́lọ̀ ń kó sí wa lọ́dọ̀ a ní oore ọ̀fẹ́ gidi pé ní déédéé ìgbà yìí déédéé àsìkò yìí Ọlọ́run ṣoore fún wa o. Ó ṣoore fún wa. Ká pé kò sí ìwé dọ́kúmẹ̀ntì Ọlọ́run fún wa yẹn lọ́dún tó kọjá ni a ní wọn sọ bẹ́ẹ̀ o wọn ò ní bẹ́ẹ̀ o irọ́ ni ẹ̀mọ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ mọ bó ṣe ń hun rán dẹnu hun apẹ̀rẹ̀ nǹkan tí wọn ò rí tàn bọ́ rí wọ́n á dẹ̀ mú ní tí ò ṣẹlẹ̀ wọ́n máa hún bàjẹ́ ní hun apẹ̀rẹ̀ ni ẹ̀bẹ̀ rẹ̀ wọ́n ṣe máa hun oríṣiríṣi oníṣìírí yẹn Ọlọ́run pé ṣàánú wọ́n á hu àbábá lọ́rọ̀ wọn so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn òǹgbà tàbí tí wọ́n ní documentation ó ti tàn Ọlọ́run ti ṣoore fún wa àti exercise nínú right wa nìyẹn èyí tó kù ká ṣe òun náà ní ìjọba nǹkan kò lè jẹ́ nǹkan kò lè dáró ti kọjá lẹ́yìn tí wọ́n máa sọ pé òun dàrú òun bàjẹ́ òun ṣe kò sí declaration yìí lọ́gbọ̀n fi ju gbogbo ọ̀tá lọ ìwọ kan tó bá ní bákan yẹn àti kó wá padà sórí declaration yìí because anything tó bá bóyá òun kó rẹ̀ jọ òun sọ pé ó fẹ́ ṣe nǹkan kan ni àgbáyé máa mọ̀ ẹ́ as a terrorist àgbáyé máa mọ̀ ẹ́ as bandit wọ́n máa mọ̀ ẹ́ as a militia wọ́n máa mọ̀ different orúkọ náà máa fún ẹ gorilla warfare oríṣiríṣi náà máa gbé fún ẹ because wọ́n rí pé ó dìde lẹ́yìn tí Nàìjíríà ti parí process tiẹ̀ lẹ́yìn tó ti lọ tó pé Nàìjíríà ní láìsí process tiwọn bóyá àkọ́kọ́ ní Nàìjíríà ṣe fún ẹ tó tẹ́ lọ́rùn ó wá ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ó ṣẹ̀ṣẹ̀ àgbáyé ò ní gbà ó ti ní ìfẹ́ so ó láìpẹ́ Ọlọ́run gbé Yorùbá nation ká declaration tó ṣe ní November 2022 fún wa torí ó ní bí ọmọ olúwàbí tá à ń ṣe ó ní bí èèyàn ṣe máa ń hùwà ní àgbáyé under diplomacy torí òkúgbó tí mo kó yẹ ká máa rí èèyàn mélòó kan tẹjọ máa ṣe so ó ní àwọn nǹkan kan tó wà expected so nígbà tá a bá sọ pé ókè o akànṣọ́ ni tán dẹ̀ mọ̀ pé orílẹ̀-èdè tẹ́ka ìmọ̀ye wọ́n pa ṣége rọ́ wọ́n lè sàn kọ́ńsì tó tún dàda wọ́n á tún sọ mí ìní ilé ìlú wọn pàtì tí wọ́n lè bá máa fi dé tuntun wọn pàtì tuntun oríṣiríṣi ni wọ́n mọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà oríṣiríṣi náà mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n a wò pé ẹ̀kàn sọ ẹ̀rí kankan òun lọ́lọ́run ṣe bá wa ṣe ẹ̀rí ẹ̀rín náà la wà lọ́lọ́run ló gbé kalẹ̀ fún wa so a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló ṣe òkò kì í ṣèyàn oore ńlá gan-an lọ́lọ́run ṣe fún wa torí pẹ̀lú eléyìí sì a lè gbéṣẹ̀ lórí so many things ayé dẹ̀ máa respect wa so until ìgbà tó lóun dìde tó ló yá ìrìn àjò tó fẹ́ ṣe Ọlọ́run ló dìde fún ẹ̀
ọlọ́run ló ṣàánú wa aráàlú gbà ní ọlọ́run ló ṣe lóòótọ́ àwọn kan lè máa rò pé ìgbà táwọn sọ àwọn fi ń ṣeré àwọn kan sọ àwọn fi ń ṣeré àwọn fi káwọn lè rówó ṣe bọ̀ tí wọ́n yẹn ló padà àádọ́tọ̀ àwọn kan rò pé àwọn sọ ni wọ́n mọ̀ pé ìgbà táwọn sọ sí yẹn ìgbà kásìkò tó ní torí àwọn kan ti sọ níwájú tẹ́lẹ̀ kò tàsìkò títò àwọn yẹn ò ní ṣe ìgbà táwọn náà bẹ̀rẹ̀ àwọn náà mọ̀ lọ́kàn ara wọn pé àwọn òṣù tọ̀nà wípé irọ́ ni wọ́n mọ̀ ọ̀dọ́ náà wò wọ́n nígbà tó mọ̀ nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ tó wò pé òkè nínú aburú tẹ̀yìn ṣe yẹn wọ́n máa yọ dáadáa jáde lẹ̀ ló ṣe máa ń sọ fáwọn ọmọ ẹ̀ pé ká fọkàn balẹ̀ kọ́kàn wa kó balẹ̀ ká má ní iyèméjì kọ́kàn wa má dàrú ìkọ́sọ̀ wọn náà ló ń ṣe ọlọ́run ló ń lù ìdá wa ń tẹ̀lé mi ṣùgbọ́n náà ló rán wa ṣẹ́ nǹkan tó bá rán wa òun náà nì so adẹ̀dúpẹ́ lọ́lọ́run pé gbogbo ìgbésẹ̀ tá à ń gbé láti ìgbà yẹn ìgbésẹ̀ tó wà successful mi lóòótọ́ ẹlòmíì lè máa sọ pé kíná mi ìdí wọn mú wọn tì wọ́n mọ́lé ara success náà ni ara ẹ̀ ní náà reclamation aláti notify wọn a notify wọn gbogbo ayé lórí o gbogbo àwọn tó ń ṣe ìjọba nílẹ̀ Yorùbá a notify wọn a dẹ̀ notify president Nigeria pé a ti ṣe declaration o gbogbo ogún wa ìlú wa a máa gbà o a máa bẹ̀rẹ̀ ìjọba tiwa o torí ẹ̀tọ́ wa ni o right wa ni ẹni tó bá wọn lè lọ wo charter yẹn láti sọ determination a ní right láti ṣe fọ́ọ̀mù ìjọba tiwa ẹ bá fún right self determination ẹ̀rí tẹ bá wo right of indigenous people ẹ̀rí kàmá ẹ̀ sì wá sọ àwọn ọdún management tó jẹ́ the sovereign people and all that ó wà bẹ́ẹ̀ pọ̀ pẹ̀lú ẹ̀ náà à ń ṣe ní tọmọlúwàbí a lọ bá wọn a notify wọn pé à ń bọ̀ wá gba nǹkan wá o à ń bọ̀ wá ṣe o wọ́n ṣe bẹ́ẹ̀ fáwọn ògbọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ pé kò jí àwọn ó yé wọn o wọ́n gbọ́ o wọ́n mọ̀ fún wọn o lóòótọ́ ètò pọ̀ ní wọn kò sí ẹ̀kọ́ sẹ́ni tó mọ̀ nípa foundation civilian government tó ń lò wọn mọ̀ bọ̀tọ́ mọ̀ kan tó jẹ́ àdìmọ́tà àti gbọ́ tá à ń sọ self determination gbogbo nǹkan tá à ń kà wọ́n mọ̀ náà àwọn náà dẹ̀ ní àwọn bí wọ́n ti ẹ̀ ráyè wọ́n dẹ̀ tó lè lọ bá wọn wò ó ká túmọ̀ ẹ̀ fún wọn Nàìjíríà fúnra rẹ̀ tẹ̀lé signatory ní tó kò rọ pé bóyá mo mọ̀ àbí mi ò mọ̀ sí ń bẹ̀ but wọ́n ṣe dẹ́ fáwọn òkùnkọ́ kàkà yẹn wọ́n ṣe show of force wọ́n sọ ọ̀rọ̀ sí àwọn náà ò jiyàn àtúnwò kókè ẹ jẹ́ ká wá fà náà máa fi ṣe show of force iye ìgbà mélòó náà máa fi ṣe so báwo a ní ẹ̀rí tó pọ̀ a dẹ̀ ní àdàbí tó pọ̀ a ṣe occupy Yorùbá nation a ṣe gbàtà ṣe wọ́n ṣàwárọ̀ kan pa torí ìgbà kan mú wọn lẹ́kọ̀ọ́ wọn náà sọ pé àwọn ará àdúgbò ló pe àwọn lẹ́yìn irọ́ tẹ parọ́ ṣé bẹ́ẹ̀ tí akọ́tò tẹ̀ ń parọ́ pé àwọn kan pe àwọn Yorùbá nation wà náà ṣe bẹ́ẹ̀ gbé bánà wa ṣe bẹ́ẹ̀ rí ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ tún lu òfin níbẹ̀ yẹn fúnra yín lẹ gbé ẹ̀rí sínú tẹlifíṣàn sínú pépà fúnra yín ní ìjọba Nàìjíríà fún ẹ̀ lójú sí àbọ̀ abáyà ń bọ̀ lórí yẹn o fúnra yín lẹ gbé ẹ̀rí síbẹ̀ Ọlọ́run ṣe fi Yorùbá nation sí ẹ wá ibi wọn wá ní ọ̀tọ̀ yìí kò sí wàhálà a sì ń bọ̀ lórí yẹn ṣèbí ìgbà tí wọ́n kóra wọn lọ sẹ́kọ̀ọ́ àtàwọn náà kúkú lọ ṣàbòsí ńbẹ̀ adájọ́ sọ fún wọn náà wípé tá a bá rí nǹkan tó fi kùnà sí tó fi ọ̀fẹ́ di ẹ̀sọ́ kínní Yorùbá nation àti ọmọ Yorùbá nation ó ní kàkà wọ́n lè wá gbọ́ sẹ́kọ̀ọ́ àsàn à ń bọ̀ lórí àwọn òyìn àbọ̀ abáni wọ́n ṣe show of force bọ̀ fún ọmọ pé show of force àwọn wọ́n fi òfin àgbáyé mi wọ́n arrest àwọn èèyàn wa Ọlọ́run ṣèyanu ẹ̀mí ò lọ ẹ̀mí ẹnikẹ́ni ò gbọ́
ọlọ́run bẹ́ẹ̀ ṣe ìyanu agbára tọ́lọ́run fún àwọn ọmọ Yorùbá lápapọ̀ ọlọ́run ṣe à ń gbàdúrà à ń tọ́jú wọn ọlọ́run bẹ́ẹ̀ sì lè tún wọn ọlọ́run tún wọn lẹ̀ nínú àánú ẹ̀ tó lórí pé lórí òótọ́ ni a commit crime a kọjá àyè wa a ṣe ju ara wa lọ ọlọ́run bẹ́ẹ̀ rí ọlọ́run déédéé wọ́n ní káwọn èèyàn wa máa lọ. bàtà tó wọ́n ṣe announcement ní rédíò because àwọn náà guide the press pé kí wọ́n má sọ̀rọ̀ lórí Yorùbá nation another ẹ̀sìn tún nìyẹn o ní àgbáyé o another ẹ̀sìn ni o fún Nàìjíríà o tòró wà against nǹkan tó ń ṣe yẹn ipe kọ́ má sọ̀rọ̀ Yorùbá nation ó wà against láì tọmọ Yorùbá indigenous people ẹ lọ ka right yẹn ó wà ní chapter ní United Nations ó wà bẹ́ẹ̀ another ẹ̀sìn nìyẹn o àbọ̀ abátúnú à ń bọ̀ lórí yẹn òun ni àwọn kan tán láwọn jẹ́ ti Yorùbá ní ìwọ Yorùbá tí wọ́n tọ́mù tó ń jó wọn láwọn ṣe mídíà wọ́n ń jó tán mú àwọn èèyàn wa káì ọlọ́run ọba mi ò wọ́n ṣe àbá bá nìyẹn wọ́n ń jó wọ́n ń pọ̀ oríṣiríṣi àtúnṣe náà fi wọ́n máa pa wọ́n ní o àwọn ṣe kíní kan ní o àgbáwọ̀ kan ìgbà tó ń release àwọn èèyàn wa yẹn ọpọlọ wọn ò gbé wọn ò lè process ẹ̀ wọn ò believe ẹ̀ láyé pé wọ́n lè fi wọ́n lẹ̀. Nàìjíríà mọ̀ ọ̀nà ṣebí signatory ní sábà ń tọ́jú lọ́wọ́ ẹgbẹ́ mi láti sọ̀rọ̀ pé ẹjọ́ ayé wa lẹ́wà ó ẹjọ́ Yorùbá nation ló àti announce lórí rédíò àti announce ẹ̀tọ́ wa ni a ní right láti ní access sí media sí gbogbo ẹ̀ so ẹ̀sùn ní láti máa gàjẹ̀ nígbà tó máa ń ṣe gbẹgbẹ lórí ṣọ́ọ̀pọ̀ sí tí wọ́n gbà tó máa ṣe wọ́n rí pé àwọn ọmọ pé Ọlọ́run kẹ Yorùbá ọmọ pa jẹ́ àwọn wọ́n dẹ̀ wọ́n mú ẹ̀ ṣágálá documentation tá a fi submit gbogbo nǹkan tí Nàìjíríà ṣe yẹn act of terrorism ni wọ́n lọ wo definition terrorism tó lórílẹ̀-èdè ní wọ́n already láti November 2022 so gbogbo nǹkan tí ẹ bá ń gbé ṣe lórí ilẹ̀ Yorùbá accounting bọ̀ wá fún accountability ẹ̀ ó ń bọ̀ ní rẹpẹtẹ. so nǹkan tó ṣe yẹn wọ́n invade ilẹ̀ Yorùbá ni wọ́n disrespect uniform Yorùbá wọ́n disrespect ọmọ Yorùbá wọ́n disrespect culture Yorùbá àbábá nìyẹn. so a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ètò Ọlọ́run fi àwọn ọ̀tá nílé enemies within Ọlọ́run fojú wọn hàn wá. àwọn ọ̀tá tó jẹ́ pé wọn ò ní clue wọn ò ní plan wọn ò láì agenda wọn ò ní nǹkan kan ju selfish interest tí wọ́n lọ ó ṣàtìyọ owó ó dẹ̀ yọ ipò táwọn bá ti wà òkè ó ti tán. Ọlọ́run fojú wọn hàn wá. àwa dẹ̀ ń gbé ìgbésẹ̀ tí wàá dẹ̀ Ọlọ́run dẹ̀ ń tì wá lẹ́yìn adẹ̀ ráàánú gbà à ń sọ̀sì ní gbogbo nǹkan tá à ń ṣe. ajá àrí ṣe Ọlọ́run ṣe ó ṣàṣeyọrí náà á rí ṣe náà èrò làwọn á ṣe o kò sí ju pé kán máa bú èbú kán máa ṣépè kán máa parọ́ àwọn ń tẹ̀lé òṣèlú gbọ́dọ̀ bá dé báyìí àbáwọn òṣèlú kọ́ bàbá ńlá kúta nínú yín ló lè pè wọ́n sìn ta ló lè pè wọ́n wípé ní ìbò wọn ọ̀tí ẹ̀bí yín dá wọn ò yín dá kú kò lẹ́sí fẹ́ rí wọn owó tó kó fún yín wọ́n ní tẹ́ máa fi lọ da ìran yín tẹ́ máa fi ṣàbúrú ṣèkà tẹ́ ń ṣe wèrè kiri tí wèrè ń ṣe yín ṣé ẹ̀ tí ìmọ̀wó náà tán báyìí ṣé ẹ ti rí bùkátà gbogbo àwọn èèyàn yín gbọ́ tán tó ń pè yín ẹ̀yin èèyàn kéèyàn èèyàn jásíjásí lè bọ́nù bínú Ọlọ́run àyè ẹ dájú wọn yín gbogbo tọ́lọ̀ dá pátá ló máa dájú yín gbogbo tí Ọlọ́run dá ló máa dájú yín láàánú wọn yín gbogbo tó ń jẹ́ àánú tọ́lọ̀ fi ṣe àánú ló máa fi yọ àánú kò máa yẹ yín nílé àánú gbà láyé nílé àánú gbà lọ́run Ọlọ́run tó dá yé àti ọ̀run tó ń jẹ́ àánú òbí ṣàánú yín kò ní ṣàánú gbogbo tó jẹ́ ti yín torí ẹ̀ ṣàánú wọn yín dájú wọn yín. mo fẹ́ ká mọ̀ pé kò sí ìdílé o Ọlọ́run wà in control Ọlọ́run mọ nǹkan tó ṣe
Ọlọ́run ó ń tò fún wa lẹ́sẹẹsẹ ó ní nǹkan tó ń jáde nínú ẹ̀. Ká sì mọ̀ pé òótọ́ ní ìrìn àjò wa ẹ wò ó nà láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ẹ wo ẹ̀rí oríṣiríṣi tọ́lọ́ ń gbé jáde ẹ wo bó ṣe ń gbé Yorùbá lárugẹ àìmọye tó fẹ́ pé èdè Yorùbá àìmọye tó fẹ́ ṣe nǹkan Yorùbá gbogbo nǹkan Yorùbá náà ṣe báà la bẹ̀rẹ̀ kọ́ máa gbé wọlé kọ́ máa ṣe ìyàwó Yorùbá ló bẹ̀rẹ̀ náà Yorùbá ló bẹ̀rẹ̀ gbogbo oríṣiríṣi Yorùbá ló ní báà la lẹ́wà àwa la lọ́gbọ́n la ní oye la ní mọ́ kábíyèsí o gbogbo tí gbogbo wọn ṣe ń sìn ṣe báwa ni ṣe bó ní bí ìwọ̀n wọn ṣe máa ń ṣe kóníkàkù lọ wò tán ọ̀rọ̀ ẹ̀ náà Yorùbá ló ní Yorùbá ló kọ́ gbogbo náà fẹ́ kọ́ Yorùbá gbogbo náà fẹ́ mọ Yorùbá ẹ̀sìn àwọn bàbá ńlá wa àwọn kan wọ́n tún ṣe iṣẹ́ gidi àwọn náà tó fẹ́ kọ́ àìmọye nǹkan àṣírí ilẹ̀ Yorùbá tó fẹ́ mọ̀ ẹ wá wo láàrin ìgbà yẹn sísìn ẹ wo oore tọ́lọ́run ti ṣe àìmọye ìlú tán ti dìde nǹkan tí Ọlọ́run ní ká pariwo ẹ̀ nígbà tọ́lọ́run ní kí n bẹ̀rẹ̀ nǹkan tó gbé kalẹ̀ pé kí n fi ṣàlàyé lórí ibi tí foundation problem ti wà so ká lè mọ ibi tí solution wà nígbà tá à ń sọ̀rọ̀ resources tá à ń sọ̀rọ̀ ìpè slavery ṣe rí pé àwọn àìmọye ìlú láfíríkà ń sìn the same thing náà ń pariwo àwọn òṣèrú mọ́ o àwọn fẹ́ control resources àwọn òṣèrú mọ́ o kò dẹ̀ lé kókó ní ara wọn wọn ò dẹ̀ ní ìgboyà yẹn àtìgbà tí Yorùbá nation tó bẹ̀rẹ̀ Ọlọ́run ṣe ìyanu fún wa ibi tẹ́ ti máa mọ̀ ìtọ́ Ọlọ́run lóòrìn Ọlọ́run dẹ̀ ló sọ pé Yorùbá gbọ̀ngàn àwa gbọ̀ngàn ní aṣíwájú ìmọ́lẹ̀ Yorùbá adúláwọ̀ àwa ni. èka gbé ìgbésẹ̀ yẹn bá ṣe gbé ó ń taba gbogbo wọn ní dáadáa tẹ́sí máa mọ̀ pọ́nlọ́ ń lọ́wọ́ sí ìrìn àjò káàrin ìrìn dáadáa ni àwa gbọ́n tá a ti ẹ̀ ní gbọ́ngbọ́n àti ìbẹ̀rẹ̀ sílùú ẹ wá wà ìmọ̀ye ìlú tó ti lù ẹ mọye ìlú pé àwọn òṣèré mọ́ àwọn fẹ́ control resources àwọn lóòótọ́ ìlú mi o àwọn náà bọ́ sí alẹ́ uniform àwọn sójà bọ́ tó kàn wá káwọn aráàlú bẹ́ẹ̀ bá ti ní the will of the people ló ń jẹ́ democracy náà will àwọn èèyàn táwọn èèyàn bá ní will àwọn ní pé sójà làwọn fẹ́ ajẹ́ pé sójà àwọn fẹ́ nìyẹn will wọn nìyẹn irú àwa báyìí sìn àwọn òṣìṣẹ́ sójà àwọn òṣìṣẹ́ kí ni irọ́ but o ò sọ pé nítorí tí ẹ ò máa condemn ló ní ìlú mọ́ sovereignty ló ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní èèyàn lè rí mi kí n gbẹ́nu lórí nǹkan kan tó ṣẹlẹ̀ Nàìjíríà àbí sọ̀rọ̀ kó kàn mí o Nàìjíríà nìyẹn mi ò tó ní nǹkan kan ṣe pẹ̀lú mi láyéláyé orílẹ̀-èdè ìlú wọn àpapọ̀ orílẹ̀-èdè tí wọn nìyẹn Yorùbá lè ní Yorùbá nation lọ́lọ́run ṣe tiwa so wáyé tí máa ma sọ̀rọ̀ sí lónìí bẹ́ẹ̀ làwọn ọ̀hún mi náà tó ní sójà làwọn láìsí ó táwọn lọ́rùn ó táwọn lọ́rùn àwọn aráàlú yẹn sọ bẹ́ẹ̀ nìyẹn kan tó wù wọ́n nìyẹn ẹ̀dẹ̀ wo láàárín ìgbà tí gbogbo ń dìde náà àti tó jẹ́ sójà tí èṣe sójà the same thing gbogbo wọn sọ́nsìn káàkiri ìlú dúdú àwọn òṣèrú mọ́ o àwọn fẹ́ control resources àwọn òṣèrú mọ́ o ẹ wo gbogbo ìgbésẹ̀ tó ń gbé ọlá Yorùbá ni o àwọn tó bá mọ ìtumọ̀ dáadáa tó lè wádìí dáadáa ẹ lọ wádìí ẹ ọlá Yorùbá ní gbogbo wọn yẹn jẹ so ẹ lè wá ìmájìní pé ká bẹ̀rẹ̀ nǹkan tó yẹ ká bẹ̀rẹ̀ àwa ṣe prọfẹsì yẹn ò wá ṣẹlẹ̀ báyìí ẹ̀ńtọ́nà fún ní ìmọ̀ láti kọ orin yẹn pé àwa ní ògo ìmọ́lẹ̀ adúláwọ̀ àbẹ́ẹ̀rí báyìí aṣíwájú ni wà ó Ọlọ́run kẹ́ Yorùbá gan Ọlọ́run ṣoore tó pọ̀ fún wa láàárín ìgbà káàrin ìrìn àjò ìlú Ọlọ́run ṣe gbóore fáwọn èèyàn wọ́n ti mọ̀ pé òkè kọ́ máa fèdè wọn kọ́ wọn nílé ìwé àwọn náà ti mọ̀ yẹn o Ọlọ́run dẹ̀ ń ṣoore fún ó dẹ̀ ń gbogbo Yorùbá yọ àwọn kan tẹ́ torí wọ́n ti dà wọ́n á máa ní ẹran ni o ṣé wọ́n ti ẹ̀mọ̀ òótọ́ ni ṣé wọ́n lè rí òótọ́ kan dà mọ̀ táyé wọn máa fi pa ọ̀tẹ́ tó gbọ̀ngàn kò sí ayé wọn ẹ̀rọ ni wọn ò ní ẹgbà mọ òótọ́ tó máa fi kú torí wọn ò lè dàmọ̀ láíláí tó bá rí gan kò lè yé wọn torí ìgbésí ayé irọ́ nìkan ni ó yé wọn èwo níwèé tí wọ́n lè sọ pé ìsìn yẹn. sọ adúpẹ́ lọ́wọ́ náà
bá ṣe ń gbègbèsẹ̀ wa ọlọ́run ṣèyanu even though wọ́n ṣe show of force àwa ní sọ̀rọ̀ bọ̀ síbi tá a dé sí tí ìjọba adéré máa bẹ̀rẹ̀ ó ti kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ èmi ò expect wọn kán gbègbè ìgbọ́wọ́ máa ń ṣe gbé ọwọ́ tó ṣe ọwọ́ burúkú mi ò expect wọn mi ò expect ẹ̀ ṣùgbọ́n mo ń gbọ́ ìlérí àwọn ìlérí kan lábẹ́lábẹ́ mo fẹ́ categorize ẹ̀ sí ní pé wọ́n ní wọ́n pé pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn nǹkan kan wọ́n sọ jáde kò sí wàhálà wọ́n ń lérí síra wọn ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kọ̀ ẹ̀ ṣùgbọ́n kọ̀ọ̀kọ̀ ẹ̀ wọ́n fàyà ìwọ ọ̀pẹ̀ wọ́n ṣe kinní kan wọ́n ṣe gbá kan ikú tó yẹ kí n kú àìmọye ti kú wọ́n ti kú fún mi wọ́n ti bá mi kú ikú tó yẹ kí n kú olùgbàlà mi ti kú lórí ìjà àgbélébùú Calvary ó ti pa ikú níbẹ̀ nítorí tèmi ó ti pa ikú mi ò ní kú sẹ̀ mi ò ń ṣe ń tẹ́ máa ro kú sí o mi ò ń ṣe ń tẹ́ máa palẹ̀ mọ́ kú fún o gbogbo ẹ̀yin tẹ́ ń gbà lérò tẹ́ ń palẹ̀ mọ́ ẹ̀ tẹ́ ń sọ̀sọ̀kúsọ láàrin ara yín gbogbo ẹni ń gbọ́ o ikú ara yín lẹ̀ ń palẹ̀ mọ́ ẹ̀ o ikú gbogbo tẹ́ ní tó ní àtẹ̀tí òmí lẹ̀ ń palẹ̀ mọ́ ẹ̀ o ẹ̀jẹ̀ máa kúkú yẹn máa kúkú òpè máa kúkú yá fún ara yín lẹ̀ máa para yín o gbogbo ibi tẹ́ ń lò ní aburú tẹ́ ń lò ló máa jẹ́ sí yín torí kí ló dé a ní kí wọn wá má pa wọn a ní oore tọ́lọ̀ ń ṣe fún apá tí òun ṣe pẹ́yìn lẹ ṣe tábà ní ẹ fẹ́ mu dání ọlọ́run ló ṣoore fún wa náà a ní kó lọ káàkiri kó lọ kiri torí bọ́lọ̀ ń ṣe ṣe nìyẹn kó lè lọ kiri kó lè kú kiri òun lọ́dọ̀ ń ṣe ṣe in fact ó wà nínú bíbélì wípé tí wọn náà bá ṣe ọlá fún ẹ kì í ṣe pé kó ha mọ́wọ́ kó dé mọ́wọ́ ó ní kó lè distribute kó lè ṣe dáadáa kó pín káàkiri especially fún àwọn ẹ̀yà ẹ̀. sọ ọlọ́run tó gbé oore fún wa ẹ ṣe bí kò lè lọ kiri ni tí wàá ló dé fẹ́ fẹ́yìn kan wá kó mọ́ra ẹ kó mọ́wọ́ ẹni tó bá máa kú kó kú. ẹni kò kàn yín àtẹ̀yìn ẹ̀yìn nìkan àwọn ọmọ yín ó ti tán. ọmọ ẹlòmíì ò láyé wa bẹ́ẹ̀ ọlọ́run ló dá gbogbo wa òun ló mímí àlàyé sí gbogbo wa ẹ wá ń rogún síta ni ẹ ń pílàní ikú fún ta ni ọlọ́run ọba àánú o kábíyèsí o ẹ jẹ́ ká fọkàn balẹ̀ kò sí wàhálà ọlọ́run ló rìnrìn àjò yìí oríṣiríṣi náà sọ tí mo ń gbọ́ wọ́n ní ìgbà tó bá lóun ti ṣe documentation kọ́ ó lè ti gbà ó lè ti succeed báwo ló ṣe fẹ́ ṣe ìjọba yẹn báwo ló ṣe fẹ́ wá àwọn làwọn wà ní control àwọn làwọn ń control gbogbo ẹ̀ àwọn làwọn ń ṣe bó ṣe wà wọn wọ́n ní ṣé ó ní militia wọ́n ní ṣé ó lọ́mọ ogun kò ṣáà lọ́mọ ogun ṣèbí ṣe ojú píìsì lọ wọ́n lẹ sí wọ́n lẹ ẹ jẹ́ kó máa pariwo wọ́n ṣe máa pariwo lọ títí nìyẹn ọlọ́run o àkọ́kọ́ mo lọ́mọ ogun òun o ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ Elijah ni o Elisha nígbà tó ń gbógun dé tó fẹ́ wá bá Elisha jà tọmọ ṣẹ́ tó korí wọlé pé ṣé tàwọn bá wọn Elisha ní má yọ òun lẹ́nu o kò sí nǹkan kan ogun òun wà ń bí báyìí nígbà tó sun tó rí pé dà pé kò fẹ́ gbọ́ ló bá ṣí ojú ẹ̀ ló bá rí ogun òun rèé lóòótọ́ àwọn ò ní problem mo ní ọlọ́run rí nǹkan ọlọ́run ṣe nǹkan fúnra rẹ̀ ọlọ́run lead àwa ń follow ọlọ́run rán mi ní ọlọ́run náà wà tó gbé dìde ní ẹ̀yin wá ń sọ kí ni ẹ̀ ń rokú síta ni ẹ fẹ́ pata ni ẹ máa para yín o
àti olùkọ́ tẹ ní pátápátá lè máa pa ẹ máa fún un gbogbo yín lè máa fún ikú máa pa yín ikú yẹn gbọ̀ngàn tẹ̀sí yẹn ó máa pa yín rò pé ti pa Bíọ́lá ẹ pa ìyàwó ẹ pa wọn kan ẹ mú jẹ àbí ó ṣe business as usual o eléyìí ti yàtọ̀ ó ti yàtọ̀ ọ̀rọ̀ ìbò là ń sọ ń gbà ó ti kó mbẹ́ ọ̀rọ̀ ìwọ̀n là ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí tó ti lọ àwa táwọn ń bẹ àtàwọn tó ń bọ̀ láyà ẹ̀ tó bẹ̀ gbogbo òbí pátá tẹ bá ti ká gbogbo orí ilẹ̀ máa fi wò gbogbo orí pátá gbogbo kòtò tẹ bá gbẹ́dẹ̀ ẹ máa já sínú ẹ̀sùn láyìn ẹ máa parun èmi ló gan ọ̀hún gbogbo ìgbà lọ́dẹ̀ ń ṣiṣẹ́ ẹ bá wo ilẹ̀ Yorùbá káàkiri ẹ rí kán ti wà ń bẹ̀ ọ̀rẹ́ bí ẹ̀yin tẹ bá ń gbàdúrà ẹ wo ẹ lọ wà àyíká ilẹ̀ Yorùbá àdúrà ti dún gidi gbogbo ọ̀hún wà káàkiri ẹni ẹ mọ wàhálà tẹkóra yín sí ẹni ẹ kàn máa pariwo àwa máa pariwo aleluya o títí láì la máa pariwo aleluya ariwo ìbànújẹ́ ariwo ẹkún dẹ̀ lẹ́yìn máa pa títa yìí máa fi parẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé kọ́ máa pariwo kọ́ máa ṣe kí ni wọ́n fẹ́ ṣe ẹ máa pariwo ẹkún ẹ máa pariwo ìbànújẹ́ káyé máa fi parẹ́ àwa máa pariwo aleluya lọ ń tiwa ni o inú wa máa dùn ayọ̀ wa máa kún un títí láì kò sí ìbànújẹ́ ní ọ̀rọ̀ wa ẹ̀ láṣẹ Ọlọ́run inú wa máa dùn ní gbogbo ìgbà àṣebọ́nsọ náà ń gbà yẹn ẹ fi wọ́n lẹ̀ ariwo ló ń pa téèyàn kan lè ba sójà jà téèyàn kan lè ṣèṣe nìkan ariwo tí mo pa ń gbà náà Ọlọ́run ṣe ìyanu náà ní gbogbo wọn jókòó lé lórí lẹ́nu o náà ń pera wọn lórúkọ o náà ń pera wọn lórúkọ lóríṣiríṣi orúkọ òun sẹ́nitọ̀ òun kìíní kan gọ́ọ̀mù òun gbà kan orúkọ oríṣiríṣi náà ń pera wọn bẹ̀ náà mọ bó ṣe jẹ́ ariwo náà náà ń pa ń gbà yẹn ṣáà lè ṣe ni kò lè ṣeé ṣe kò lè bọ́ sí irọ́ ni kìíní kan ni Ọlọ́run ṣe ìyanu rẹ o àìmọye wọn tó ti jẹjẹ tó ti mú pa àmújẹpa níbẹ̀ lórí nǹkan tí wọ́n mọ̀ tọ́lọ́run ṣe ìyanu ẹ̀ àkóso wàhálà ariwo tá a bá ń gbà yẹn tó já sáré ní ìyàtọ̀ Ọlọ́run ṣe ìyanu ariwo yẹn la tún pàǹsì yẹn náà ló tún ṣàtìlẹ́yìn eléyìí nìkan gbùgbà yẹn lọ ó nìkan gidi ẹjọ́ sí àná wọ́n sọ fún David náà wọ́n ní kọ́ ìgbọ́n David ìgbà tí David dé tó lóun fẹ́ fẹ́ẹ̀sì Gòláyà wọ́n ní ẹ má dá lóhùn jàre kó rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan bí tiẹ̀ là ń sọ ṣèbọ́ Ọlọ́run ṣèyanu ẹ̀ńtọ́ ní kán gbàgbé ẹ̀ kán má dá lóhùn jàre tí ló ń sọ David náà ṣe bó padà ṣẹ́gun Gòláyà gbogbo ń tẹ́jọ́ nídìí Gòláyà yóò rọ Yorùbá yìí gbogbo ń máa parun gbogbo ń ti parun kò sí ètò máa kún yín láṣẹ tọ́lọ̀ fi dáyà àti ọ̀run ogun ọ̀run yẹn gangan ló máa bìí wó ibi yẹn tẹ́ ń ṣe tẹ́ ń lò yẹn bẹ̀ ló máa pa yín o ọwọ́ ara yẹn máa fi ṣe ara yẹn máa fi para yín. wọ́n sọ ń jọ́ sínú ẹ̀ńkọ́ máa dà Moses ló ń darí báwo ṣe fẹ́ kó àwọn ẹrú Israẹli báwo ṣe fẹ́ kó Egypt nígbà wo sígbà wo àlákàlà wájú Fáráò wọ́n sọ bẹ́ẹ̀ náà á dá lóhùn darí ṣùgbọ́n náà ṣe ìyanu ó kàn bí ọ̀tàn ó kọ́ wọn kúrò Ọlọ́run ti ṣe ìyanu fún àwọn tó ṣe ṣòro fún Moses tó ṣe fún Joshua àṣeyọrí ni ó tẹ̀gbú mi wọ́n ti ń gbà kan nígbà tá à ń ṣe campaign tí mo contest nígbà yẹn ní 2015 ní ìmọ̀kan tó dé ohun kan David àwọn tó bá rántí tán bá wà ń bẹ́ẹ̀ jọ náà mo kàn sọ fún wọn ni mo ní ọkọ mi ni Moses o èmi ni Joshua o àdúrà tẹ̀ ń gbà rẹ̀ tá ń gbà Ọlọ́run ti fàṣẹ sí o òun èmi náà mo dé yìí o ó tán lẹ́tà táwa ń wò fún wáyé ìjọ kí ló mú mi sọ̀rọ̀ tí mo sọ yẹn náà kí la wí kí là ń sọ kí ni mo tún sọ pé èmi ni Joshua báwo àṣọ Ọlọ́run kàn sí ohun tí ó tẹ̀ síta ni ní tó ń bọ̀ wá ṣe ní èyí ṣẹ̀ṣẹ̀ nìyẹn ó ṣe nígbà yẹn kábíyèsí Ọlọ́run wọ́n máa ń sọ fáwọn èèyàn wọ́n ń gbé wọ́ọ̀ṣù wọn pé ẹ má dá wọn lóhùn ẹ má bọ́ ta o ṣé wọ́n mọ̀ wípé èrò ló fẹ́ lò pé ó fẹ́ kó èrò síta
tí mo fẹ́ kóró síta pé tí bá dé pé èrò máa jáde so wọ́n máa sọ fún wọn wọ́n ti sọ fáwọn èèyàn pé má jáde o torí àwọn ará bí wọ́n máa ń pa wọ́n ní o bọ́n ṣe pa wọ́n ní Lekki toll gate kọ́lọ́n kó forí jì gbogbo àwọn ọmọ yẹn kọ́lọ́n dáríjì wọn ó fi ìtùnú ayọ̀ sínú ayé àwọn ẹbí wọn wọ́n ní ẹ má jáde. ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu màmá láti ẹnu màmá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má da gbogbo àwọn tó ń sọ ìsọkúsọ kiri lẹ́nu ẹ jáde síta gbogbo yín pátá ẹ jáde síta ẹ jáde kẹ́ fọ́n bí ẹran síta kẹ́ gba oore yín lọ́wọ́ àwọn amúnisìn àsìkò máa tó pẹ́ ó máa tó pé láìpẹ́ ẹ jáde tó bá ti wá wo fídíò yìí bá ti gbọ́ díò láti ẹnu màmá bá mi ṣí ètò yìí bá mi láìkì ẹ̀ tó o bá ti láìkì ẹ̀ bá mi subscribe tó o bá ti subscribe sórí ìkànnì wa ọlọ́wọ́n lọ́jọ́ ìní kò ní fi wálẹ̀ o gbogbo ọ̀rọ̀ tó gbọ́ láti ẹnu màmá ní wákàtí tó bá ti gbọ́ ọ́díò yìí gidi ọ̀rọ̀ ló gbọ́ ọ̀rọ̀ gidi ló gbọ́ báyìí látòrí ìkànnì yìí ọ̀rọ̀ gidi náà ló máa gbọ́ lọ bá wa subscribe sórí Green for God News Green for God TV G4G support tí wàá lọ bá wa subscribe sórí ìkànnì baba Ades ó wà ní abẹ́ ìsàlẹ̀ wa gbogbo àwọn tó wá gbọ́ òtítọ́ dání náà máa bá mi subscribe sí orí gbogbo wọn orí baba ìjìnlẹ̀ lọ subscribe sórí ìkànnì wọn náà lọ bá wa subscribe sí gbogbo orí wọn orí ti ọ̀dọ̀ baba Black Lion má gbàgbé láti lọ subscribe síbẹ̀ náà jẹ́ kí subscriber yẹn máa lọ sí orí oníkálukú àwọn tó bá ti gbọ́ òtítọ́ dání jọ má rojú láti subscribe síbẹ̀ ọlọ́run ọlọ́jọ́ èní kò ní fi wálé o subscribe share and like ó dìgbà bye for now.